a kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa. Ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí ti ṣe ọjọ́ kẹrin ọjọ́ Tuesday nínú oṣù kejì ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti fi ẹ̀sùn kan igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo lórí ọ̀rọ̀ owó kan èyí tó ń lò gẹ́gẹ́ bí owó tó ń san nílé ìtura èyí tó ń sùn sí láti bí ọdún kan báyìí ní ìpínlẹ̀ náà. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀mọ̀wé Ọláyídé Adélámì òun ni wọ́n sọ yìí pé ó ná owó èyí tó ń lọ bí mílíọ̀nù lọ́nà 140 náírà 130 million naira lówó èyí tó ti ná báyìí àtòun àti lára àwọn tí wọ́n jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ léyìí tó jẹ́ ipò òun ni wọ́n san gẹ́gẹ́ bí owó tí wọ́n fi ń sùn sí nílé ìtura lára àwọn ilé ìtura èyí tó gbajúmọ̀ tó sì dáadáa ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde wọ́n ní igbákejì gómìnà náà èyí tó tún sin ilé ìtura tó ń ti owó rọ̀gùnrọ̀gùn èyí tí wọ́n yẹ kí wọ́n lò fún àwọn àkànṣe iṣẹ́ ìmíì fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo láti inú oṣù kejì ọdún 2024 títí di wákàtí àti àsìkò tí ìròyìn fi ń kóra jọ ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti máa ná owó dànù sóhun tí ò yẹ àti àpà nípa níná àti lílo dúkìá ìjọba lọ́nà èyí tí ò bófin mu. Àlàyé ọ̀hún tí wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ondo àti ìjọba ìpínlẹ̀ Ondo nílò láti jókòó mọ ohun tí wọ́n yóò ṣe lójúnà láti lè ṣe àwọn àdínkù bá ọ̀nà tí wọ́n ń gbà ná owó jáde èyí tí ò betí mu tí ò sì bẹ́ ara rẹ̀ o. Wọ́n ní ilé èyí tó yẹ kí igbákejì gómìnà kó máa sùn sí nílé ìjọba òun ni wọ́n ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́ látàrí àwọn àyè kan tí wọ́n ní wọ́n lò fún ètò ìbò gbogbogbò èyí tó wáyé lọ́dún 2023. Wọ́n ní láti àsìkò yìí wọ́n ní láti ìgbà náà ni wọn ò tí ì ráyè parí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ wọ́n ní àyè kan tún ṣí sílẹ̀ nílé ìjọba ètò ń bẹ ní ìpínlẹ̀ Ondo èyí tó yẹ kí wọ́n gbọ́ jàǹkárìwọ̀ kí wọ́n sì gbá gbogbo ìdun ayán àti èrà tí bẹ́ẹ̀ kí wọ́n gba jáde kí igbákejì gómìnà kó sì máa yá bẹ́ẹ̀ lùná títí di ìgbà tí wọ́n fi parí ilé igbákejì tí gómìnà tó yẹ kó sùn sí kó sì máa gbé o. Wọ́n ní yálà kí wọ́n ṣe èyí owó rọ̀gùnrọ̀gùn ni wọ́n ná o sí ilé ìtura owó tó jẹ́ wípé owó onírú owó alátawó oníyọ̀ àwọn owó orí tí wọ́n ń gbà ní ìpínlẹ̀ Ondo ní igbákejì gómìnà ló ná yàtàyòtò bí ọmọ àpà eléyìí tí ò fọwọ́ ṣiṣẹ́ rí. Ẹni tó fi ẹ̀sùn kàn ẹni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àti ọmọ akẹ́kọ̀ọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ náà èyí tó fi ọ̀rọ̀ náà léde sọ di mímọ̀ eyín ọ̀gbẹ́ni Ìjánusì Ọláwálé ló ní àwọn pe àkíyèsí ìjọba sírú ìwà yìí nítorí wípé bí wọ́n bá tẹ̀síwájú yóò máa ṣe àkóbá fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé apá ibìkan tí ó sì máa gbé ètò ọrọ̀ ajé apá ibìkan ga ní ìpínlẹ̀ Ondo. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ ọ̀kan nínú àwọn àgbà olóyè nílùú Ìbàdàn tí í ṣe olóyè Rashidi Adéwọ̀lú Ládọjà òun mà ló ti dá èsì ọ̀rọ̀ padà sí akẹgbẹ́ rẹ̀ tóun náà ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun olóyè Bísí Àkàndé lórí ìròyìn kan tó jáde nínú ọ̀sẹ̀ yìí tí Bísí Àkàndé ti ní àwọn àgbààgbà mẹ́ta ló lè mọ ìdí ẹ̀ta ò lórí ọ̀rọ̀ ikú alákòóso fún ètò ìdájọ́ tó tún jẹ́ adájọ́ àgbà tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Bọ́lá Ìgè èyí tí wọ́n pa ní ìfọ́nàfọ́nṣù nílé rẹ̀ tí ń bẹ ní Bódìjà nílùú Ìbàdàn lọ́dún 2021. Èyí tí Bísí Àkàndé ní ọ̀rọ̀ náà ní olóògbé tí ṣe gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Lámídì Adéṣínà gbé lọ ilé ẹjọ́ láti mọ àwọn amòòkùnṣèkà èyí tó ń bẹ nídìí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n lọ́dún náà ní gẹ́rẹ́ èyí tí Adéṣínà kúrò lórí oyè tí Adéwọ̀lú Ládọjà bọ́ bẹ̀ òun ló gba gbogbo ẹjọ́ ọ̀hún kúrò nílé ẹjọ́ tó sì jẹ́ pé títí di àsìkò yìí ẹnikẹ́ni ò mọ ibi tí ọ̀rọ̀ ikú àti àwọn èèyàn tí wọ́n bẹ lẹ́yìn ikú Bọ́lá Ìgè tó forí sọ ò wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu Bísí Àkàndé jáde lọ́sẹ̀ yìí ṣùgbọ́n ìròyìn ti gbé wípé
Rashidi Adéwọ̀lú Ládọjà eléyìí tí ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lánàá ti ṣe ọjọ́ ajé Monday òun ló pè fún wípé ọ̀rọ̀ tó jáde lẹ́nu Bísí Àkàndé yìí jẹ́ ọ̀rọ̀ eléyìí tí ò dá rárá ìbanilórúkọ jẹ́ sì ni wípé Bísí Àkàndé ó gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà ní ìta gbangba wáyà ni ó ti dọ̀bálẹ̀ fẹnu gbolẹ̀ láti tọrọ àforíjì ìbanilórúkọ jẹ́. Bákan náà ọ̀rọ̀ rẹ̀ tó sọ kó lóun kó ọ̀rọ̀ òun jẹ láì bójú ẹ̀yìn tí ó sì ní ṣẹ́kù sílẹ̀. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ Ládọjà ní òun àti Bísí Àkàndé wọ́n jọ mú nǹkan lẹ̀. Ó ní gbogbo ọ̀nà gbogbo ìgbésẹ̀ ní abẹ́ òfin lòun yóò gbé láti fa Bísí Àkàndé tuurutu wálé ẹjọ́ kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ ìbanilórúkọ jẹ́ ẹ̀sùn èyí tó fi kàn òun gẹ́gẹ́ bí Ládọjà bó ti sọ ọ̀rọ̀ náà. Ó ní ohun tóun nílò lọ́wọ́ Bísí Àkàndé kò ju nǹkan méjì lọ. Ó ní àkọ́kọ́ ọ̀rọ̀ yìí kó lóun ò sọ bẹ́ẹ̀ mọ́ pé kò rí bẹ́ẹ̀ irọ́ lòun pa. Ẹlẹ́ẹ̀kejì kó tọrọ àforíjì ní ìta gbangba kí gbogbo àwọn ọmọ Nàìjíríà àti lágbàlá ayé kí wọ́n sì rí i pé lóòótọ́ lódodo òun ló tọrọ àforíjì lórí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ èyí tó fi kàn òun gẹ́gẹ́ bí ìbéèrè èyí tí olóyè Rashidi Adéwọ̀lú Ládọjà tó béèrè lọ́wọ́ Bísí Àkàndé lórí ìròyìn ọ̀hún. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn àti ti orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti wọ́ ọba orí adé kan ọba orílẹ̀ Ifọ̀ ọba Abdulsemiu Ògúnjọbí ni wọ́n ti wọ́ tuurutu láti wá ṣàlàyé lórí ìwà àti àwọn ọ̀rọ̀ búburú tó ń ti èpè eléyìí tó jáde lẹ́nu rẹ̀ sí bàbá àgbàlagbà ẹni ọdún 73 èyí tí wọ́n fìyà jẹ bàbá náà lọ́nà tí ò bófin mu tí fọ́nrán ọ̀hún sì tàn kálé tó tàn ká oko. Nínú fọ́nrán náà ni a ti rí ọba orílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn ọba Ògúnjọbí tó ti ń bu àwọn àyájọ́ èpè ńláńlá lu bàbá yìí. Bàbá náà èyí tí wọ́n porúkọ ẹ̀ ní olóyè Àrínọlá Abraham òun ni ó kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì síwájú ọba orílẹ̀ Ifọ̀ ti ìpínlẹ̀ Ògùn nílùú Ifọ̀ eyín ọba Sẹ̀míù Ògúnjọbí tí kábíyèsí ọ̀hún sì ń sọ̀rọ̀ búburú tó ń ti èpè sórí bàbá náà. Nínú ọ̀rọ̀ tí kábíyèsí sọ náà ló tún ní wípé gbogbo ọlọ́pàá tí ń bẹ ní Nàìjíríà pátá lòun mọ̀ kò sì sí nǹkan kan tí wọn yóò ṣe fóun bí bàbá òun bá kọ̀ jálẹ̀ láti sọ àwọn òtítọ́ ọ̀rọ̀ èyí tí wọ́n so pàǹpápọ̀ láti máa bà òun jẹ́. Ó ní gbogbo àwọn ọlọ́pàá ilẹ̀ yìí pátá lòun yóò lò láti fi gbé bàbá àgbàlagbà náà. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu ọba òun jáde o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà eyín ọ̀gbẹ́ni Adéjọbí Múyìwá òun ló ti wá pe bàbá náà tó ń ti ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wípé kó wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìwà àti àwọn nǹkan tó jáde lẹ́nu rẹ̀. Báyìí ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ni wọ́n ti ní kí ọba òun lọ́rọ́ kúnlẹ̀ kò gbọ́dọ̀ padà sínú ààfin rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo tó bá ní ṣe lọ́ba sí ará ìlú kò gbọ́dọ̀ dá sí o. Fún odidi oṣù 6 ni wọ́n fi fún ní gbèdéke láti lọ rèé rọ́kúnlé náà. Wọ́n ní lẹ́yìn oṣù 6 ìjọba ìpínlẹ̀ Ògùn ni ibi ẹjọ́ rẹ̀ bá já sí bóyá wọn yóò rọ́ lóyè ni tàbí wọn yóò fi èyí fà á létí o ni wọn yóò tó mọ ìbínú kòkò tí wọ́n da ọ̀run lá sí lórí ìwà búburú èyí tí kábíyèsí ọ̀hún wò tí wọ́n tún ní kí bàbá náà máa dọ̀bálẹ̀ tí ènìyàn kan gbá bàbá ọ̀hún létí pẹ̀lú fìlà orí rẹ̀ tí wọ́n ṣì nínú fọ́nrán náà èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo wọ́n ní ọba yìí kò bọ̀wọ̀ fún àṣà àti ṣe bẹ́ẹ̀ sì ni kò bọ̀wọ̀ fún òfin àti ipò tó wà rárá bí tí hùn kó kéré mọ́. Ilé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Ògùn èyí tó kalẹ̀ sí Kọ́bápẹ́ nílùú Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn lánàá ti ṣe ọjọ́ ajé Monday ìní wọ́n ti dá ẹjọ́ ikú fún àwọn ènìyàn 3 kan èyí tí wọ́n ní wọ́n so pàǹpápọ̀ láti gbẹ̀mí odidi ìdílé kan èyí tí ìṣẹ̀lẹ̀ náà wáyé o ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 nílùú Abẹ́òkúta. Àwọn afurasí oníṣẹ́ ibi 3 ọ̀hún èyí tí ilé ẹjọ́ náà pa láṣẹ kí wọ́n yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn náà ni Lékan Adékànbí, Ahmed Ọdẹ́tọ́lá àti Wàhídì Adéníyì. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ni wọ́n ní wọ́n so pàǹpápọ̀ láti hùwà iṣẹ́ ibi fún ìdílé Fátinóyè eléyìí tí wọ́n sì pa odidi ìdílé kan run. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 ní àwọn ìdílé yìí ṣẹ̀dárídè láti ilé ìjọsìn fún ẹ̀sìn ọdún tuntun èyí tí wọ́n fi wọ ọdún tuntun nínú oṣù kìíní ọdún náà lọ́hùn-ún. Èyí ọ̀gbẹ́ni Kẹ́hìndé Fátinóyè
tó ń ti ìyàwó rẹ̀ Fátìnóyè àti ọmọ wọn Ọrẹolúwa Fátìnóyè àti ọ̀kan nínú àwọn ọmọ èyí tó ń gbé pẹ̀lú rẹ̀ èyí tí wọ́n ní Adékànbí ti ń ṣe dẹ́rẹ́bà tó ń gbé àwọn mọ̀lẹ́bí yìí lọ síbi iṣẹ́ wálé lójoojúmọ́. Òun ló so pàǹpá pọ̀ pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ láti ṣiṣẹ́ ibi náà tí wọ́n dáná sun wọ́n mọ́lẹ̀ o tí wọ́n sì mú Ọrẹolúwa àti ọmọkùnrin èyí tó ń gbé pẹ̀lú àwọn ènìyàn yìí tí wọ́n so wọ́n lọ́wọ́ so wọ́n lẹ́sẹ̀ láti lọ rèé jù wọ́n sínú odò. Ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ méjì náà èyí tí ó ṣe ọmọ tí wọ́n mú tira èyí ló ja àjàbọ́ kúrò nínú omi eléyìí tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà kí ìmọ́lẹ̀ ó tàn sí láti mọ àwọn ènìyàn tó ṣiṣẹ́ ibi ọ̀hún. Ṣùgbọ́n wọ́n ti wá dá ẹjọ́ ikú fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta láti lọ rèé yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára wọn lẹ́yìn ìwádìí àti ẹ̀sùn èyí tó fi wọn lótìtọ́ àti lódodo wípé Adékànbí Wáídì àti Ọdẹ́tọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn wọ́n nílé ẹjọ́ ṣé yóò bá ní ìka tó bá ṣẹ̀ ńlọba ń gé ẹni tó bá tì sí hùwà ìkà dandan ni kí ojú rẹ̀ kó rí ohun tí ẹnìkan ò rí rí. Báyìí ni wọn yóò so wọ́n kọ̀ wọn yóò so wọ́n rọ́ tí gbogbo ẹ̀mí tí ń bẹ lára wọn yóò fi jáde títí tí wọ́n fi di òkú gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà bó ti dá ẹjọ́ ọ̀hún. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Nínú ròyìn amúlùdùn ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Tèmiládé Ọpẹ́nìyí èyí tó ṣẹ̀gba àmì ẹ̀yẹ ti Grammy ohun màánú ló ti dúpẹ́. Ó ní yínníyínní kẹ́ni ó lè ṣèmí bọ́mọdé bá dúpẹ́ orí àná dandan ni kó gbà mí sí i. Ó ní ọpẹ́ òun pàtàkì lọ sí ọ̀dọ̀ ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òǹkọrin tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi ìlú òyìnbó ṣebùgbé eyín Ṣèyí Ṣódìmù lórí àǹfààní àti àyè èyí tí ọ̀gbẹ́ni ọ̀hún fún òun lórí orin rẹ̀ kan èyí tí Ṣèyí Ṣódìmù ti kọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn èyí tí wọ́n pe àkọlé orin náà ní Love Me Jẹ́ńjẹ́ Love Me Tender. Ẹ ti rántí orin ọ̀hún. Orin yìí òun ni Tems lòun náà kọ bí Ṣèyí Ṣódìmù ti kọ tí Ṣèyí Ṣódìmù sì ṣe àtìlẹ́yìn fún un. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wá jáde Tems ní orin yìí gangan ń lò fún òun ní àmì ẹ̀yẹ ti Grammy tọdún 2025. Ó ní nípa ìdí èyí òun dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Ṣódìmù fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí wọ́n fún òun láti kọ orin rẹ̀ gẹ́gẹ́ bó ti kọ pẹ̀lú àkọlé Love Me Jẹ́ńjẹ́ tóun fún orin náà èyí tó sì fún ní àmì ẹ̀yẹ obìnrin tó kọrin dáadáa jù ní ilẹ̀ adúláwọ̀ èyí tó gbà mọ́ Àṣàkẹ́, Wizkid, Davido, Yẹmí Aládé, Burna Boy àti àwọn tó kù lára. Lákòótán ó gbà á ládùúrà wípé kí Ọlọ́run kó túbọ̀ bá òun ra ẹ̀mí Ṣèyí Ṣódìmù àti àwọn olólùfẹ́ òun kóun sì lè ní àǹfààní láti ṣe dáadáa síwájú sí i lágboolé orin lórílẹ̀‐èdè Nàìjíríà, ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé gẹ́gẹ́ bí Tems bó ti dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Ṣódìmù lórí orin náà. Ẹ̀yin ará, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọkọ̀ bá rí òkun tó bá rí ọ̀sà ibìkan tó dáa báyìí ní máa ń fi àbọ̀sí tí ṣe èbúté ògo wa rèé. Títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì. Mo gbà á ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o.
Felifeli TV Àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.